dédé àkókò yìí ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀nyìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọlọ́pàá tó gún èèyàn lọ́bẹ pa nítorí igba náírà. Ohun tí a mọ̀ rèé, ọlọ́pàá kan Muhammadu Bulama tí ipò rẹ̀ jẹ́ ìǹspẹ́tọ̀ lẹ́nu iléeṣẹ́ ní ìròyìn kan láìpẹ́ yìí pé ó gún èèyàn kan lọ́bẹ pa ní ìpínlẹ̀ Yobe. Ẹni náà sì padà jáde láyé o. Igun ọlọ́pàá 41 Defense tó wà ní Damaturu ìlú ìpínlẹ̀ Yobe ní Bulama ti ń ṣiṣẹ́ o. Ẹni tí wọ́n sì ní ó gún lọ́bẹ pa ni Abdullahi Dauda. Ẹni ọdún 39 ní Dauda tó di olóògbé. Ìnagijẹ rẹ̀ tí wọ́n sì mọ̀ sí ní Baksha. Kí ọlọ́pàá Bulama tó gún Dauda pa yìí, ìjàkadì ni wọ́n ló kọ́kọ́ síwájú. Èyí lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ náà tí ń ṣe ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2024. Agbègbè Bambomori ní Damaturu ni wàhálà ti ṣẹlẹ̀. Níbì kan tí wọ́n ń pè ní Zango. Alukoro ọlọ́pàá ìbílẹ̀ Yobe DSP Dangus Abdulkareem ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 2024 yìí pé ní nǹkan bíi aago 6 kọjá 20 ìṣẹ́jú lọ́jọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2024 yìí. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin Inspector Muhammadu Bulama àti Abdulmalik Dauda. Ọ̀rọ̀ náà padà di ohun tí wọ́n ń lu ara wọn nínú rẹ̀ láìsí tí gbọ́ pé Bulama gún Dauda lọ́bẹ láyà ó sì tún fi orí ṣèṣe. Ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n mú ọlọ́pàá Bulama ní tẹ̀sùn ọlọ́pàá C Division níbi tó sá sí lẹ́yìn ìjà tó rán Dauda sí lágùnlé ọ̀run. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà kò ní fi ààyè gba ìwàkiwà látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ rẹ̀. A máa rí ìdájú pé ìdájọ́ òdodo wáyé. Ẹni tó ń hu ìwà àìtọ́ yóò sì fi ojú wi iná òfin. Alukoro ọlọ́pàá Yobe kọ̀rọ̀ ojú sí ìṣẹ̀lẹ̀ yìí. Ó bá ẹbí olóògbé Dauda kẹ́dùn. Ó sì fi dá àwọn ọmọ Nàìjíríà lójú pé ìdájọ́ òdodo yóò wáyé o. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.